ẹ gbójú yín sókè o kẹ máa wò mí bí mo ṣe máa béèrè question lọ́wọ́ yín o. Kí lorúkọ ẹ tiẹ̀? Hakeem kí ni? Ìwọ ńkọ́? Ibo lẹ ń gbé? Sọ̀rọ̀ sókè. Ẹ sọ̀rọ̀ sókè o. Ọkọ òsì. Kí ló gbé yín wá síbí? Ẹ sọ̀rọ̀ sókè o kí má gbà yín létí o. Ẹ ń ṣe kí ni? Mi ń gbọ́. Ẹ ń fa gọ́ọ̀mù. Ta ló kọ́ yín bó ṣe ń fa gọ́ọ̀mù? Àwọn ṣé ẹ mọ̀ wọ́n? Ẹ mọ̀ lé wọn? Mo lẹ ti máa ń rà? Ọ̀dọ̀ àfà lẹ ti máa ń ra gọ́ọ̀mù? Níbo làfà yẹn ń gbé? Tẹ́ bá fẹ́ ra gọ́ọ̀mù kí bá lẹ ṣe máa ń sọ pé fẹ́ rà tó máa fi tà fún yín? Wọ́n ní ẹ máa sọ pé yín fẹ́ ra bọ̀dá yẹn. A máa ní kí n ta bá dowó wọ́n máa ní ṣàfẹ́ ra bọ̀dá yẹn tó bá ń pa àlámọ́wò lọ a máa ní pa fẹ́ ra solution. Ẹ máa lẹ fẹ́ ra solution. Táwọn mùtí bá ràn wá. Táwọn mùtí ò bá ràn yín ẹ lẹ fẹ́ ra solution. Ṣùgbọ́n tẹ́ bá ta ló máa sọ pé ẹ ṣe ra bọ̀dá yẹn? Àfà. Ṣé bọ̀dá yẹn làfà máa ń pè ní? Àbí gbogbo yín lẹ ń pè bẹ́ẹ̀? Àfà ló máa ń pè ní bọ̀dá yẹn fún yín? A máa ní ṣàfẹ́ gba bọ̀dá yẹn ni. Wọ́n ní ṣàfẹ́ gba bọ̀dá yẹn. ṣe fẹ́ gba bọ̀dá yẹn? Kí lẹ́yìn máa wá wí? Ẹ máa ní ẹ. Báwo lẹ ṣe máa ń fa gọ́ọ̀bù yẹn? Báwo lẹ ṣe máa ń ṣe? Wọ́n máa tẹ̀sùn lẹ́nu máa fà. Mi ń gbọ́. Wọ́n máa tẹ̀sùn lẹ́nu máa fà. Irú láìlọ́nù wo nìyẹn? Lẹ́nu pure water. Láìlọ́nù pure water lẹ máa fi sí? Tí ẹ wá máa gbé sí mú? Ṣé imú lẹ máa fi sí àbẹ máa mú? Ẹ máa mú ni? Ẹ máa fà sẹ́nu. Tẹ́ bá fà sẹ́nu ṣé máa gbé mi ni? Tẹ́ bá ti fà sẹ́nu tán kọ́ ẹ wá tú dànù. Bó ló máa wà? Tẹ́ bá ti wá fà yẹn tán kí ló máa ṣẹlẹ̀ sí yín? Kí ló máa ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́yìn bá ti fà tán? Oorun á máa kùn yín. Ẹ̀yin dẹ̀ láìkẹ́ máa sùn. Àbí ẹ láìpẹ́ ṣe máa ṣe tẹ́ bá ti fà tán yẹn? Kí ló máa ń ṣe fún yín tẹ́ bá ti fà tán? Ó máa ń dáyàn lójú rú. Á dáyàn lójú rú. Á tún dáyàn lórí rú. Ẹ̀yin dẹ̀ fẹ́ bẹ́ẹ̀. Àkílẹ̀ tẹ́ wá ń fà á. Ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV. A kú ìsinmi, a kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ tuntun ní òní ọjọ́ ìsinmi. A kú ọ̀sẹ̀ tuntun o torí pé ọ̀sẹ̀ tuntun la ṣẹ̀ mú lónìí yìí. Àní mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín ní ìlà tó ń ti wọ̀ oòrùn, mo kí yín jákèjádò àgbáńlá ayé níbi gbogbo tí ẹ ti ń wo ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Ẹ wò ó, èèyàn wa ni ẹ̀yin lè yan wa, àwa lè yan yín o. Nítorí pé bẹ́ẹ̀ èèyàn ò bá jẹ́ tẹni kò lè wo kàn ní ẹni. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, àní fún àdúrótì, fún ìfẹ́, fún àgbọ́yé àti ìfarajìn yín ní gbogbo ìgbà. Àdúpẹ́ àtọ́pẹ́dá o, amóore o, nítorí pé ẹ̀yin lè jìkà tí ò jẹ́ ká ṣe ó bọ́ lọ́rùn tiwa. Ẹ̀yin lè jìkà tí ò jẹ́ ká ṣe ó bọ́ lọ́rùn wa. Àlẹ́ yìí lè jìkà tí ò jẹ́ ká ṣe ó bọ́ lọ́rùn wa ni mò ń sọ. Nítorí pé ní gbogbo ìgbà, nígbà gbogbo lẹ́ ń wà pẹ̀lú wa lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Lágbára lọ́wọ́ Elédùmarè, ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní yàn kú. Ẹ wò ó ní yàjó ń tá a rí la tún ní ká mú wa o. Níbo láyé ń lọ? Gbogbo àwa òbí ó yẹ súnmọ́ bí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ wá ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mu. Àní ẹ̀yin ọ̀mọ̀ràn tó mọyún ìgbín ẹ jẹ́ á jọ fi mọ̀ràn kún mọ̀ràn torí pé ogun alùgbàlùgèdè sí alókùrò lógun àdájà ogun dogun lọ́wọ́ ọba. Ẹ ò rí àwọn èwe àwọn ògo wẹ́rẹ́ yìí àwọn ọmọ píníṣín wọ̀nyí ẹ rí wọn bí? Ǹjẹ́ tí wọ́n bá lòbí gidi ǹjẹ́ wọ́n á máa fa gọ́ọ̀mù? Ǹjẹ́ tí wọ́n bá ní alámòjútó gidi ǹjẹ́ wọ́n á máa fa gọ́ọ̀mù? Oríṣiríṣi ìbéèrè ni mo ti béèrè lọ́wọ́ ara mi nígbà tí wọ́n ti fi fọ́nrán ìṣọwọ́ sí mi. Mo ṣápẹ́ mo sì mẹ́nu. Ìdágùdẹ ṣe mí nítorí àròkàn. Àní omi bọ́ lójú mi, ojú mi ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ nítorí pé irú ìlú tí a bá ti ń rí àwọn ògo wẹrẹ, àwọn òpóǹlò, àwọn píníṣín, àwọn màjèṣín tí wọ́n hu rí ìwà báyìí, ìdàgbàsókè ibẹ̀ ò ní dáa. Irú ìlú bẹ́ẹ̀ ò tiẹ̀ lé ní ìdàgbàsókè. Irú ọjọ́ iwájú ìlú bẹ́ẹ̀ ọjọ́ iwájú rẹ̀ mẹ́. Ọlọ́run
ọlọ́run gbọ́ ń ṣèkì gidi gan-an ni ẹ̀yin tèmi ẹ wá wo ojú àwọn ọmọ wọ̀nyí ni ẹ wò wọ́n dáadáa ẹ ti rí wọn ó yẹ ẹ wò wọ́n kẹ́ ẹ tún wọn wò ẹ wo àwọn ọmọ píníṣí àwọn màjèṣí méjì yìí ẹ dákun irú àwọn kí n kọ́kọ́ béèrè pé irú àwọn òbí wo ló bí wọn irú iṣẹ́ wo ni wọ́n ń rán wọn àti pé ta ni aládùúgbò wọn a ti ń ṣe ìwádìí nínú ìwádìí wa a ò tí ì mọ pàtó àwọn òbí wọn àmọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yìí àwọn ẹlẹ́yinjú àánú kan ti béèrè lọ́wọ́ wa pé tí a bá rí àwọn ọmọ yìí wọ́n rẹ́dì láti sponsor wọn láti yọ wọn kúrò nínú ìdààmú wàhálà tí wọ́n wà yìí o ẹ dákun ẹ bá wa wá wọn tẹ́ ẹ bá wá wọn tán ẹ kàn sí mi lórí 08039722703 08039722703 àwọn ẹlẹ́yinjú àánú kan sọ wípé ó di dandan kájárò àwọn ògo wẹrẹ yìí gbà lọ́wọ́ ọjọ́ ọ̀la búburú èyí tí wọ́n ń lépa rẹ̀ yìí kájárò àwọn màjèṣí yìí gbà lọ́wọ́ àwọn òbí burúkú tí wọn ò mọyì ẹ̀bùn ọlọ́run nítorí pé ẹ̀bùn ọlọ́run ni bíbélì ní ọmọ ni ìní olúwa ọmọ ọnú sì lèrè rẹ̀ ó ní bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ làwọn èwe rí ráwọn ògo wẹrẹ yìí wọ́n mà ti wọnú ayé àbí kí n pé ayé ti wọnú wọn eléyìí lágbára o ẹni kò kàhárù ọlọ́run gbọ́ ó kàhárù ó jọ mí lójú ó ká mi lára gan-an irú òbí wo ló bí wọn àbí ká sọ pé torí pé wọn ò lóbì mọ́ ká sọ pé ọwọ́ alágbàtọ́ tí wọ́n bọ́ sí lálágbàtọ́ ò tọ́ wọn re ni ọ̀rọ̀ àwọn ọmọ yìí ń dùn mí ó ń ká mi lára bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán yìí ẹ dákun ẹ bá wa wá àwọn ọmọ yìí tá a bá rí wọn àwọn ẹlẹ́yinjú àánú kan sọ wípé ọ̀rọ̀ wọn ní láti dé rehabilitation center ẹni yèyé gbàgede àṣọ mọ̀ pé rehabilitation center wọn lọ́rọ̀ wọn láti débẹ̀ nítorí pé kíni káyé wọn ó lè bá a dáa ni o àwọn ẹlẹ́yinjú àánú ni o nítorí pé ọ̀rọ̀ tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rín tó bá ṣe gúnugún ni á wo nkoko mórí ẹyin ni nítorí pé ohun táwọn rí kọ́ lèmi rí kọ́ lẹ́yìn rí ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi ń wo ọ̀rọ̀ àwọn ọmọdé yìí àmọ́ kó tó di wípé irú àwọn màjèṣí yìí wọ́n á tún kó bá ọjọ́ ọ̀la ilẹ̀ wa ẹ̀ bá jẹ́ ká ti kékeré pẹ̀ka ìrókò tí wọ́n bá dàgbà tán apá ò ní ká wọn mọ́ o nítorí ọlọ́run gbogbo àwa òbí àti alágbàtọ́ iṣẹ́ dọwọ́ wa àwọn ààyè wo là ń fún àwọn ọmọ wa ìgbà wo la fi ń súnmọ́ wọn ǹjẹ́ àti ẹ̀mọ ọ̀rẹ́ tàbí aládùúgbò tí wọ́n ń bá rìn ẹ jẹ́ ká gbé e yẹ̀wò fọ́nrán yìí ń panilẹ́kún púpọ̀ jù ó ń panilẹ́kún jọjọ fọ́nrán eléyìí kàyà mí ó kàhárù ẹ wò ó ọ̀rọ̀ burúkú gbáà ni n tí ò dáa ni o ẹ jẹ́ ká jọ wò ó ká sì jọ wá àwọn ọmọ yìí kàn ká lè rí wọn kó lọ sí rehabilitation center ká sì já wọn gbà lọ́wọ́ àwọn òbí burúkú tàbí àwọn alágbàtọ́ burúkú èyí tí wọ́n ń gbé lọ́dọ̀ ẹ̀ ó fẹ́ lè jẹ́ pé àmójútó ni ò tó fún wọn ó fẹ́ lè jẹ́ pé títọ́ ọmọ ni kò tó fún àwọn ọmọ wọ̀nyí ṣùgbọ́n a ò dẹ́nikẹ́ni lẹ́jọ́ a ní láti wá àwọn ọmọ wọ̀nyí rí o nítorí pé kí ni kékeré làátí pẹ̀ka ìrókò tó bá dàgbà tán ẹbọ ni ó máa gbà ẹ jẹ́ ká jọ fojú lámì ìtọ́ wò ó ká sì jọ pẹ̀kẹ́lù bẹ́ẹ̀ bá ti ń wò ó ẹ ṣe máa bá wa ṣí ẹ bá wa ṣí ẹ fèrò yín ránṣẹ́ ẹ jẹ́ ó kalẹ̀ kòkòkò àní kó dẹ́sẹ̀ kùkú káwọn míì náà lè rí ẹ̀kọ́ kan bẹ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. ẹ gbójú yín sókè o kẹ máa wò mí bí mo ṣe máa bẹ̀rẹ̀ question lọ́wọ́ yín o kí lorúkọ ẹ tiẹ̀. Akeem kí ni. Akeem Salamu. ìwọ ńkọ́. Akéde Mani. ibo lẹ ń gbé. Sọ̀rọ̀ sókè. ẹ sọ̀rọ̀ sókè o. Ọkọ òsì. kí ló gbé yín wá síbí. ẹ sọ̀rọ̀ sókè o kí n má gbà yín létí o. A tó ń pa àǹfà gọ́ọ̀mù. ẹ ń ṣe kí ni. Àǹfà gọ́ọ̀mù. mi ń gbọ́. Àǹfà gọ́ọ̀mù. ẹ ń fa gọ́ọ̀mù. ta ló kọ́ yín bó ṣe ń fa gọ́ọ̀mù. Àwọn mùtí. àwọn mùtí. ṣé ẹ mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ni. ẹ mọ̀ lé wọn. Bẹ́ẹ̀ni. mo lẹ ti máa ń rà. Ọ̀dọ̀ àfà. ọ̀dọ̀ àfà lẹ ti máa ń ra gọ́ọ̀mù. Bẹ́ẹ̀ni. níbo làfà yẹn ń gbé. Àmọ́lé wọn. tẹ bá fẹ́ ra gọ́ọ̀mù kí báà lẹ ṣe máa ń sọ pé fẹ́ rà tó máa fi tà fún yín. Wọ́n ní ṣàfẹ́ra bọ̀dá yẹn. wọ́n ní. Ṣàfẹ́ra bọ̀dá yẹn. ẹ máa sọ pé yín fẹ́ ra bọ̀dá yẹn. a máa ní kí n ta bá dowó wọ́n máa ní ṣàfẹ́ra bọ̀dá yẹn tó bá ń pa àlámọ́wò lọ a máa ní pa fẹ́ra solution. ẹ máa lẹ fẹ́ ra solution. táwọn mùtí bá ràn wá. táwọn mùtí ò bá ràn yín ẹ lẹ fẹ́ ra solution.
ṣùgbọ́n tẹ́ bá ń ta ló máa sọ pé ẹ̀ ń ṣe ara bọ̀dá yẹn Àfà. ṣé bọ̀dá yẹn làfà máa ń pè ní Bẹ́ẹ̀. àbí gbogbo yín lẹ̀ ń pè bẹ́ẹ̀ Àfà. àfà ló máa ń pè ní bọ̀dá yẹn fún yín Bẹ́ẹ̀. Ọmọ ní ṣàfẹ́ gba bọ̀dá yẹn ni. wọ́n ní Ṣàfẹ́ gba bọ̀dá yẹn. tẹ́ fẹ́ gba bọ̀dá yẹn Bẹ́ẹ̀. kí lẹ́yìn máa wá wí Àwọn ní ẹ máa ní ẹ báwo lẹ ṣe máa ń fa gọ́ọ̀bù yẹn báwo lẹ ṣe máa ń ṣe wọ́n máa tẹ̀sùn láì náà máa fà. ní gbọ́ Wọ́n máa tẹ̀sùn láì náà máa fà. irú láìlọ́nù wo nìyẹn Lẹ́yìn pí ọ̀tà. láìlọ́nù pure water lẹ máa fi sí Bẹ́ẹ̀ni. tí ẹ wá máa gbé sí mú Bẹ́ẹ̀ni. ṣé imú lẹ máa fi sí àbẹ máa mú A máa mú. ẹ máa mú ni ẹ Àwọn máa fà sẹ́nu. ẹ máa fà sẹ́nu tẹ́ bá fà sẹ́nu ṣé máa gbé mi ni Ara. tẹ́ bá ti fà sẹ́nu tán kọ́ ẹ wá tú dànù bó ló máa wà Láì náà pí ọ̀tà. tẹ́ bá ti wá fà á yẹn tán kí ló máa ṣẹlẹ̀ sí yín kí ló máa ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́yìn bá ti fà á tán Owó á máa pọ̀ yàn. oorun á máa kùn yín ẹ̀yin dẹ̀ láìkẹ́ máa sùn àbí ẹ láìbẹ̀ ṣe máa ṣe tẹ́ bá ti fà á tán yẹn kí ló máa ń ṣe fún yín tẹ́ bá ti fà á tán Ó máa ń dáyàn lójú rú. á dáyàn lójú rú á tún dáyàn lórí rú ẹ̀yin dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ àkílẹ̀ tẹ́ wá ń fà á